Taniọlọ́run ti sọ̀rọ̀ sókè ó ní Sunday Ìgbòho ò yẹ kó apologize nítorí pé wọ́n dárúkọ ẹ̀ pé ó ju ànábì lọ. Taniọlọ́run fohùn ránṣẹ́ nígbà tí Sheikh kan sọ̀rọ̀ nípa àwọn oníṣẹ̀ṣe. Ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ láàrin àwọn ẹ̀sìn méjèèjì àwọn mùsùlùmí àti oníṣẹ̀ṣe táwọn mùsùlùmí tí wọ́n ké tantan pé àwọn oníṣẹ̀ṣe ń bú àwọn táwọn oníṣẹ̀ṣe sì sọ pé àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ o ìgbé kò wá yẹ kó máa dùn wọ́n báyìí pé tipẹ́tipẹ́ náà ti bẹ̀rẹ̀ kan máa bú àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n Taniọlọ́run nú fọ́nrán yìí ó yànnàná àwọn nǹkan kan tó lágbára díẹ̀ wípé ẹ wò tẹ́ ẹ bá ń bú àwọn olóòṣà tẹ́ ẹ ń bú àwọn oníṣẹ̀ṣe kò sí bá a ṣe máa rí àwọn mùsùlùmí míì tó jẹ́ wípé wọn ò ní ìbátan pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe nígbà kan rí kó tó di pé wọ́n di mùsùlùmí. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, Taniọlọ́run ti sọ̀rọ̀ o, ó ti ṣàlàyé gbogbo nǹkan tí Sheikh yìí sọ, ó ti yànnàná ẹ̀, ó ti fèsì sí ọ̀rọ̀ ẹ̀sìn ti wá dohun táwọn èèyàn ń gbà bí gbá ọtí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ ohun tó yẹ káwọn èèyàn máa bọ̀wọ̀ fún nítorí pé ẹ̀sìn tó bá wo ní kálukú ló lè sìn ló lè tẹ̀lé. Ẹ wá jẹ́ a gbọ́ bí Taniọlọ́run ṣe fún Sheikh lésì tó sì fi ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn mùsùlùmí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ṣé èso sẹ́yìn ló fún ìwé lórúkọ ni tá lọ sẹ́yìn sáàfà lọ sẹ́yìn àwọn bàbá wa ló fún àwọn ìwé yẹn lórúkọ tẹ́yìn fi wá débi tẹ́yìn fi wá dé nísìn tẹ́yìn fi wá ń lo ìlú tẹ́wà fi ń lo ìwúlò ewé òun tó wá fi ṣiṣẹ́ fún yín sáwọn tó wá jìyà dídéwé mọ̀ mímọ̀ fún ewé lórúkọ sẹ́rù wọn lọ́yẹ ká tó máa fẹnu bàjẹ́ ká máa sọ pé wọn ò pé ẹ̀yin náà wò ìntẹ́ ẹ̀dá lónìí bàbá wa ìntẹ́ ẹ̀dá lónìí àmọ́ bẹ́ẹ̀ bá ṣe púpọ̀ ń bẹ̀ yóò ṣe díẹ̀ bẹ̀ mo sì mọ̀ pé bí nǹkan bá ṣe yín débi ewé tẹ ẹmọ ọkọ̀ tẹ́wé ń jẹ́ tẹ́sí ìbèwé sọ̀rọ̀ gbogbo nǹkan àwọn olórìṣà àwọn bàbá wa tọ́jú olórìṣà tẹ́ẹ̀ sọ pé orí wọn ò pé òun tẹ́ẹ̀ sọ pé orí wọn ò pé òun àwọn náà ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ńlẹ̀ fún àwa fún ẹ̀yìn tẹ́yìn náà wà lónìí sí torí nínú àwọn tí sọ sí ìtẹ́jú ṣe ẹ̀jẹ̀ ká mọ̀ pé ẹ̀yin náà máa ń lo oògùn ẹ sì máa ń já ewé irú ọ̀rọ̀ báyìí kò yẹ lẹ́nu ẹ̀yin tẹ́ tún jẹ́ bí olórí ìjọ tí ó gba àwọn èèyàn wò gẹ́gẹ́ bí aṣíwájú kódà kò yẹ kí ẹnìkan ó sọ̀rọ̀ gan kó a jẹ́ pé wà bí inú tàbí wà mú ẹnu gbé yín wá kọlu gbogbo àwọn olórìṣà àwọn oníṣẹ̀ṣe torí pé ewé òun àjọ ń gbà ni àjọ ń já ni ẹ wá sọ wípé àwọn àbáyé tí wọ́n sọ pé kí Ọlọ́run paná Adébọ̀ rẹ láì jẹ́ tó ń sọ iná Adébọ̀ wa ń parẹ́ ni àbọ̀ tó ń gbèrò sí gbogbo orú àwọn gbólóhùn báyìí yóò mọ dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá ni ajẹ́ kí n gbọ́jà gbọ́ síwájú. àjọhun làwọn fi máa sọ pé Ọlọ́run paná Adébọ̀ rẹ kó gbé súnà nẹ́bìjà kọ́rẹ́ bílíà àṣetáàdì ńlẹ̀ òní lójú wa ńlá àwọn aṣọ gbogbo ẹ̀dìṣẹ́ ṣe àwọn wa ń kó lálẹ́bọ̀ à ń nàwé ẹbọ. wọ́n ní kọ́lọ́ kókó wọ́n ní kí aláwù kó paná àṣetánì kó rẹ bídí àṣetánì ńlẹ̀ kò sí àwòrán àṣetánì ńlẹ̀ Yorùbá ní tí ọkọ yẹ yín nù àṣetánì ò sí ńlẹ̀ Yorùbá wọ́n ní àwa sọ gbogbo ẹ̀ dìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe náà gbogbo ẹ̀ ìwé tẹ̀yìn jáyẹn náà tẹ́ ń lò tẹ́ ń pe ẹ̀yin olóbe ẹ̀yin olóbe ṣe sí ìṣẹ̀ṣe ní ṣebí tabalẹ́wà lọ àwọn ọba wa ní ṣéwé wà ní Saudi Arabia ní sanabi Muhammad sójà ewé rí ní ìṣẹ̀ṣe náà ní kò sókò kẹta fẹ́ pé àfi tẹ́ bá decide pé bá pinnu lónìí pé ẹ̀ ní lewé mọ́ lókù ẹ̀ sì lè ṣe ká mọ́ lewé ẹ̀ lè ṣe ká mọ́ wàgbò ẹjẹ́ kí fún wa ẹjẹ́ kí láì dára lẹ́kọ̀ọ́ kan bẹ̀ yẹn kẹ́ bá lọ wo oògùn àwọn òyìnbó bóyá paracetamol ni bóyá panadol ni bóyá kinní kan ẹ lọ wo ara àwọn kọ́ńtẹ́ǹtì ẹ̀ orúkọ òyìnbó tógùn ni wọ́n àwọn kan tán fi ṣe orúkọ òyìnbó tógùn nígbàjá lọ wo ìtumọ̀ àwọn tí wọ́n fi ṣe oògùn òyìnbó tẹ́yìn ńlá powder yẹn ewé ni ó padà jẹ́ lọ́dọ̀ wọn náà ewé náà wọ́n sọ di powder education ti advance gan àwọn èèyàn ti kàwé gan wọ́n ti mọ gbogbo
tí bá gbé Chinese chain doctor wá sí wọ́n mọ̀ sọ kọ́ńtẹ́ǹtì ewé kíní kan tó wà nù paracetamol kọ́ńtẹ́ǹtì ewé kíní kan tó wà nù ewé làwọn náà sọ di powder wọ́n kàn mẹ́tì ẹ̀ ní wọ́n mẹ́tì ẹ̀ náà fi sọ di kóró ewé ni wọ́n sọ di kóró ewé ni wọ́n sọ di kóró tó gbogbo ẹ̀ náà sì ni ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n tẹ́tẹ́ pé wọ́n ti wá sọ di kóró tiwa wá jẹ́ olómi tiwa náà dẹ̀ ni àwọn èèyàn ti sọ di kóró kárìkọ́lẹ̀ renix kárìkọ́lẹ̀ àwọn èèyàn oyis àwọn tó ń pògùn ọkọ̀ olóyún àǹkó àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pògùn yemkem tí wọ́n ń pògùn so tọ́ni sọ di kóró tọ́ni sọ tiwa náà di ìta lè fi yan gan so nípasẹ̀ díẹ̀ lẹ́yìn ìṣẹ̀ṣe ní gbogbo ẹ̀ wọ́n torí pé ìwá láti wá bá àwọn nǹkan bàbá wa jẹ́ ẹ̀rí wa wípé ẹ̀yin wá sọ pé ẹja mọ̀ léwé ẹ̀bọ̀dẹ̀ mọ̀ jà á ṣe táyé pé àwọn àgbọ̀ pàǹ forí balẹ̀ àti àjọjú ẹ̀yin tẹ̀yin náà forí balẹ̀ táyé bá fẹ́ kí Allah ẹ wà mọ́ wá Saudi kí ẹ wà mọ́ forí sọlẹ̀ fún Kaaba ẹ tó wà forí sọlẹ̀ fóòsà torí báyìí àti ẹ tó forí sọlẹ̀ ránṣẹ́ sí Saudi táwa ló gbọ́n jù àbí àjọ forí sọlẹ̀ ni èyí tó forí sọlẹ̀ lẹ́yìn márùn láì fún yín sálárì ẹ fi sọrí fọlẹ̀ láago márùn ní 5:30 aago méjì ẹ forí sọlẹ̀ aago mẹ́rin ẹ forí sọlẹ̀ aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ forí sọlẹ̀ aago méje aago mẹ́jọ ẹ forí sọlẹ̀ láì gba sálárì ẹnìyẹn kò sí bú yín wọ́n wò náà ni pé Ọlọ́run fi gbogbo wa mọ̀nà ṣùgbọ́n àmọ́ pé ìtàn àbá wa ṣe fún fàdà sí wa ṣe ọjọ́ ẹ̀ láwà ọjọ́ ọ̀nà làwa wà tó rà sí ń lò a sì ń porúkọ wọn ó sì ń jẹ́ fún wa. ọ̀rọ̀ rẹ o Tani Olohun fèsì sí ọ̀rọ̀ Sheikh yìí lágbára. tí wọ́n bẹ́ẹ̀ ṣe mọ ṣàlàyé ìwé yẹn mọ ṣàlàyé ẹ̀ fún wọn fáwọn tí káyọ̀ pé àwọn fẹnu tàbùkù tiwa tẹ́mi bá ti wá sọ̀rọ̀ tara tẹ́ni wá gbé mi tí mo wá sọ̀rọ̀ wọ́n á pé ọmọ ó sì ti bú àfà kan ó sì ń ráwọ̀ àfàfin àwọn láti wá rẹ́ẹ̀rì yẹn kan fín ẹ̀yin ni kẹ́ ẹ fọwọ́ yín síbi ọwọ́ yín gbé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ó ti pọ̀ jù ẹ jẹ́ n gbọ́ síwájú. àpolówó ẹbọ ọwọ́ àwìn wá sí títí àwọn akọlọ Ọlọ́run kábàárẹ̀ lẹ́bọ̀ kẹ́kọ́ jáde kó tún máa ní ẹnìkan ju ànábì lọ àtẹni ọ̀sọ́ àtẹni wọn lọ́jọ́ ànábì lọ tẹ́ ẹ bá dì bọ́ kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ dì bọ́ kẹ́ ẹni wọn lọ́jọ́ ànábì lọ ti dáná o onídìí ń dákọ̀ òun náà tí mo kọ́ rẹ̀ ọ yẹ kó jáde síta ní kẹ́hìn mùsùlùmí mo túbá wá ti. ok ibi gangan lọ̀rọ̀ sọ sí wọ́n la polówó ẹbọ títí ìpẹnu wa gbé wa wípé àwa sọ pé ẹnìkan ju ànábì lọ wọ́n sọ pé àtẹni tó sọ àtẹni tí wọ́n ní kó jẹ ànábì lọ káwọn méjì ò jáde kí wọ́n dìbọnkì ẹ̀ wípé àwọn ò ju ànábì lọ. bàbá wa tẹ́ ẹ bá ní káàbù dáadáa kò kí ń so oníṣẹ̀ṣe ló bẹ̀rẹ̀ kí ni yìí o tẹ́ ẹ bá rántí fídíò kan tá a ti sẹ́yìn tí bàbá Muyideen Ajani Bello tí wọ́n jáde tí wọ́n sọ pé ẹ kó fádánù ẹ kó fádánù ẹ lọ kó fádánù sí àbá ń jufa lọ ni sọ́nsẹ̀ sí wá jáde ká sọ pé yá àti bàbá àti gbogbo àwọn mùsùlùmí ẹ wá dìbọ́ǹkì ẹ wá kún ẹnu ra yín ṣe kẹ́ ẹ pọ́n fẹ́lẹ́ padà kì í sáwà lábẹ́rẹ́ tẹ́ bá rántí bàbá kan náà jákèmọ́lù tó sọ pé kùránì jùfà lọ mélòó nínú yín nínú àwọn mùsùlùmí tó máa ń sọ̀rọ̀ pàṣẹ ṣe ó ti pátá tí ń bú èṣù tí wọ́n ti bú Ṣàngó mélòó la pé ó yá wá jáde kó dìbọ́ǹkì ẹ̀ torí pé ntẹ́yìn gbàgbọ́ nù ó wà ní kùránì yín náà wípé ẹ mọ̀ bú táwọn gbàgbọ́ yàtọ̀ sálàwù yín káànú máa bú ti yín ṣùgbọ́n ìwà ń bú tiwa tẹ́yìn tó máa ti wá sọ̀rọ̀ kan nípa ti yín ẹ wà máa bínú ẹ jẹ́ wá fún yín ní lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ gan ẹ jẹ́ wá fún yín màá fún yín ní illustration àlàyé jíjẹ́ ìlànà pẹ́ lórí ẹ̀. àwọn admin Tani Olohun Àkànbí Ọlọ́ba òun ló sọ nínú prógrámù ẹ̀ ni kò pẹ́ ní kankan òun sọ prógrámù tiẹ̀ ni pé ó ní Sunday Igboho ó ní ànábì tàwọn ni kódà ó ní ìlọ́wọ́ tàwọn ó ju ànábì Muhammad lọ ṣé ń gbọ́ ó sọ bó Sunday Igboho ṣe lọ́lọ́ tiẹ̀ lẹ́bù tó gbé Sunday Igboho sí lọ́kàn tiẹ̀ ló fi sọ yẹn mùsùlùmí náà wà lè jáde kó ẹ pé kinní kan ojú Ògún lọ kinní kan ojú Ṣàngó lọ ọ̀fẹ́ lòun ok tèmi ní bá fẹ́ sọ̀rọ̀ sí mo lè sọ pé lọ́dọ̀ tèmi èmi pé mo jù ànábì lọ in tó wù mí mo sọ bí mo ṣe rí nìyẹn
ló mo lè pé dọ̀rọ̀ tèmi o èmi gan ju ànábì lọ kí ló sì fà táwọn náà fi sọ̀rọ̀ ni pé wọ́n lọ kà àwọn Quran wọ́n kà dìt wọ́n dá àwọn kárátà kan tí wọ́n kọ síbẹ̀ nípa ànábì táwọn pé táìpá ànábì tó ń sọ ní tòótọ́ o irú ìwà báyìí kò yẹ kó wà lọ́wọ́ òjíṣẹ́ ẹ̀ńtẹ́ pẹ̀lú òjíṣẹ́ Allah ibẹ̀ wá kọ́ mọ́ lọ nígbà tí Haruna wá sọ bẹ́ẹ̀ kìí ṣe pé ẹ̀yin wá sọ pé kí Haruna ò dìbọn kí ẹ̀ kí Sunday Igboho náà kó ló sọ pé ọ̀rọ̀ rẹ o Tani Olohun fèsì sí ọ̀rọ̀ Sheikh yìí ó lágbára. òun ò ju ànábì lọ o irọ́ ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí Sunday Igboho bá fi lè jáde tí Sunday Igboho bá fi lè jáde tí Sunday Igboho bá sọ pé jáde tó adé mi o Sunday Amadi Emma Igboho mi ò ju ànábì Muhammad lọ dájúdájú ajẹ́ pé Sunday Igboho ló ní kí admin Àkànbí Ọlọ́ba lọ sọ nìyẹn ṣé tí mo sọ yé yín Àkànbí Ọlọ́ba nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ó sì sọ ọ̀rọ̀ yẹ pẹ̀lú àpọ́nlé gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe yí lọ́kàn tiẹ̀ Sunday Igboho kọ́ ló ràn Àkànbí lè jáde lọ́la kó ní tèmi ta lọ́lọ́run mo ju ànábì Muhammad lọ ó wù ní kẹsí pé kì í wá túmọ̀ sí pé èmi sọ pé yà lọ sọ báyìí so ẹ wá sọ pé tí Sunday Igboho ok ẹ ti ẹ̀dá kọ gan ẹni àti ẹ tó sọ àtẹ tí wọ́n sọ pé ó jáde bí lọ táwọn méjì bá fẹ́ rí bínú tí wọ́n ṣe kéde kan kí wọ́n lọ jáde kí wọ́n apologize wọn ò ní Sunday Igboho jẹ́ nìyẹn kan apology tí Sunday Igboho náà bá fi wá lè jáde tó apologize àjẹ́ pé tòótọ́ Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́ba lọ sọ bẹ́ẹ̀ nù bọ̀tá pé kí Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́ba lọ sọ bẹ́ẹ̀ so kí ni ti Sunday Igboho láti jáde láti bá apologize pẹ̀lú mú kí wọ́n bínú ìjà ànábì lọ ṣe àgbébí àti ẹ̀kan rúpọ̀ ní ẹlẹ́ni nìyẹn. sọlọ́n jùlọ tẹ́lẹ̀. ṣé Sunday Igboho sọ pé òun yín pò ń jànábì lọ tẹ́lẹ̀ ni àbí Sunday Igboho ló give speech pé èmi mo jànábì lọ. mùsùlùmí máa rí bí ẹni pàwọn superior jẹ́ anybody lọ. kí ni ti so anybody lè jáde kó sọ pé mo ju kí lágbájá lọ ó jùlọ náà nìyẹn. ó jùlọ náà nìyẹn. fọ pé káwọn ẹgbẹ́ ẹ̀yà ẹ̀ jáde kí a mọ̀ dìbọn fi pé gbogbo àwọn bàbá tó ti fẹnu búfa tó ti fẹnu bàyẹ̀ sí jẹ́ Buhari ẹran Musa tó sọ wípé ẹ lọ jùgbínú òye ìgbẹ́ sínú Ọ̀ṣun wèrèwó kìnnìkan kóun náà kó jáde kí ogun wọn kó gbogbo tẹ́ sọ nípa àṣìṣe pátá ẹ̀yin náà dìbọn kẹlẹ́ ẹ̀sùn wẹ̀mọ̀ ẹnìkan kò jẹ́ nìkan lọ́rùn gbogbo wa ayé ìyájọ́ ń gbé ni ẹnìkan kò jẹ́ nìkan kan lọ táìpù sì ní tẹ́ ẹ lé ṣe ẹ lọ ṣe àfà ẹ kí ló kọ yín apò mọ̀ pé yín náà gbọ́wọ́ dáadáa apò olówó tẹ́ ẹ lé ṣe ẹ ṣiṣẹ́ mi mọ̀ pé yín náà gbọ́wọ́ dáadáa apò ní tẹ́ ẹ lé ṣe ẹ ṣiṣẹ́ mi kò ilẹ̀ yìí àjọ níní àsìjọ lẹ́tọ̀ kan náà ni ẹnìkan ò jẹ́ nìkan lọ àpárò kan ò gájú kan lọ kẹ́nìkan wà mọ́ ní pòun lè máa bú ẹ̀sìn ìran kejì kí ìran kejì káwa tá a nílẹ̀ gángan ká mọ̀ wò pé ẹ ṣáàjà mọ̀ bẹ̀rù kó mọ̀ bínú irú ẹ̀bẹ̀ wo ni. Àkànbí Ọlọ́ba náà ó padà ṣe fídíò tákànbí Ọlọ́ba tó sọ pé Sheikh Labeeb tó sọ̀rọ̀ pé àwọn jọ wà ní in tó dáa náà ni wípé ó fẹ́ kí àlàáfíà ó jọba ṣùgbọ́n kò yẹ kó apologize kankan látàrí wípé bí Sunday Igboho ṣe rírọ̀ tiẹ̀ ló ti sọ ohun ṣe ìtẹ́yìn ò ní àbí ṣé wọ́n lè force mi nífẹ̀ẹ́ tí mi ò nífẹ̀ẹ́ ni Sunday Igboho lòun nífẹ̀ẹ́ ló mọ̀ ó sì rí pa ribiribi tí Sunday Igboho kó fún àwọn ọmọ Yorùbá kálẹ̀ bá lómìnira ló ṣe fi wé ànábì ìkójú ànábì lọ lọ́dọ̀ tí ẹ nìyẹn ọ̀dọ̀ ẹ̀yin àáfà ànábì lójú anybody lọ lọ́dọ̀ tí yín nìyẹn bí èmi wà lè sọ opinion mi kí kẹ́nìkan rẹ kí n lọ kó jẹ ó sì ní kí n sọ opinion tèmi jẹ kí n lọ kó jẹ so nípasẹ̀ pé kún lọ dìbọ́ǹkì ẹni kò lè jáde kó dìbọ́ǹkì kankan olóyè Sunday Igboho gan ò lè jáde dìbọ́ǹkì kankan sórí Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́ba kó lọ sọ̀rọ̀ ni lórí Sunday Igboho jáde pé yóò jáde pé ìyẹn àfẹ́ ẹ̀mọ́ bínú ọmọ tí mo rẹ́ pé kó lọ sọ̀rọ̀ mo ti ní ọmọ sọ bẹ́ẹ̀ mọ̀ ṣé olóyè Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́ba lọ sọ̀rọ̀ ẹ mọ̀ kó ọ̀rọ̀ tí kẹsẹ̀ ju èèyàn ẹ mọ̀ kó mọ́ ẹ̀ lẹ́sẹ̀ kẹ́sẹ̀ bí yín o gbogbo àwọn bàbá yẹn àwọn olóyè Sunday Igboho wọ́n ti gbà fún yín ẹgbà ẹpẹ́ yìí náà mọ̀ pé ẹ ti wá mú wọn ẹ ti wá take everybody for granted ìdí mi ló kó ṣẹlẹ̀ nìyẹn torí tí bá ti bẹ́ẹ̀ ni mi rò pé nìkan lè sọ pé yá lọ sọ̀rọ̀ kó lọ kó jẹ nígbà tí ìkóyó dá ọ̀nà owó ló dá nínú pé ẹ sọ pé lágbájú ojú àyànbí lọ ọ̀nà owó ló dá ẹ̀yin náà sẹ̀rẹ̀ mọ́ sọdún ẹ̀ wá dúró tẹ́yìn ti sọ nísìn wípé orí èèyàn lè pé kó mọ forí balẹ̀
irú ọ̀rọ̀ yìí náà irú ọ̀rọ̀ táyìn náà kọ́ sọ pé orí ìrẹ̀lẹ̀ pé kó bọ́ forí balẹ̀ irú ẹ̀kẹ́yìn náà ó tún sọ kẹ́ kó jẹ́ àbí. ọ̀rọ̀ èébú tó ń lọ láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí ó mà gbọ́dọ̀ dópin kíákíá o kò gbọ́dọ̀ jẹ́ ohun tí wọ́n máa gbà láàyè ńlẹ̀ Yorùbá kí ìjọba tètè dá sí kóníkálukú dẹ̀sìn ẹ̀ mú kóníkálukú polongo ẹ̀sìn ẹ̀ láì dárúkọ ẹ̀sìn míì láì ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun ẹ̀sìn míì ṣó di dandan kí a kọlu ẹ̀sìn míì kó tó di pé a gbé tiwa lárugẹ ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín kí ló dé tó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlẹ́sìn wọn lè ṣaláì má kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn kejì ẹ gbọ́ kí ló dé tó fi jẹ́ wípé ó dìgbà tí àwọn èèyàn bá kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀sìn ẹlẹ́sìn kí wọ́n tó gbé ẹ̀sìn tiwọn lárugẹ ẹ̀yin èèyàn wa ẹ drop comment and remember to like share and follow us à ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu